Hello, my beautiful people. Ẹ káàbọ̀. Èmi ọmọ yín náà ní Ẹlẹ́yàtẹ̀mú. Any other Ẹlẹ́yàtẹ̀mú is a counterfeit. SK Bami, I always appreciate you, lọ́jọ́kọ́jọ́. Thank you, sir, so much for the star. God will continue to provide. God will continue to bless you. Ibi tẹ́ tí mo kò ní gbẹ o, àpò yín ò ní gbẹ. Ẹ jẹ́ àbẹ̀rẹ̀ show yìí by saying, ẹ̀yin èèyàn mi, ṣé ti rí fídíò Godfather? Godfather, Godmother, àti Godfather àti Godmother ọ̀rọ̀ wọn ló ń dá wàhálà lẹ̀. Mo ní ẹ̀yin tẹ́ bá wo live tí mo ṣe lánàá, ẹ lọ wò. Tẹ́ bá dẹ̀ wò, okay, màá kàn yan fún yín bí báyìí. Ní pé mo sọ pé nísìnyí ó ti wá yé wa pé the issue Dorcas is facing, yàtọ̀ sí Tálòjò, the women fighting Dorcas on this social media is because they have personal issue with Godfather. Wọ́n wá fi kan rẹ̀ mọ́ Dorcas. You understand? Lánàá ṣáná ni àbíjẹta ní àṣírí mo tẹ̀ ti gbàgbọ́ lọ́run the way this bílẹ̀ ṣe ń mọ́ bílẹ̀ ṣe ń ṣú ọlọ́run I'm confused. Ní àṣírí tú pé solid ẹ̀pọ̀n kẹ́mi public toilet òun àti Godfather wọ́n ti ó ti yẹn wọ́n ṣe ti understand wọ́n gbà lọ́wọ́ ara wọn àwọn ò tiẹ̀ mọ̀ àìmọye nǹkan tó ṣókùnkùn sí wa lórí social media gbogbo nǹkan tó lè ṣókùnkùn báyìí sí ọlọ́run sí wa kedere báyìí níwájú ọlọ́run ọba àṣẹ solid kẹ́mi òun náà lọ ń jẹ́ṣẹ́ Godfather tí ò jẹ́ kẹ́nìbọ̀dì jẹ́ mẹ́ moment tí Godfather cast ẹ̀bí eléyìí ẹ sọ pé kí ló ṣẹlẹ̀ Godfather àti solid kẹ́mi wọ́n jọ wà solid kẹ́mi tún gbé oúnjẹ Godfather ó lọ gbé fún MC Godfather dẹ̀ bínú ó ní tóun bá ti rí pé yàn kàn ń play funny azọkùnrin tówó wà lọ́wọ́ ẹ̀ tó obìnrin solid kẹ́mi ó fáyìn tó àwọn tó fẹ́ gbé súnmọ́ Godfather tí ó gbà fún bẹ́ẹ̀ ni ó rí pé mọ̀mọ́ gan lọ tó kíw so azọkùnrin tó wà lọ́wọ́ ẹ̀ tọ́lọ́run gbàdúrà ẹ̀ tí ò sí problem tó yẹ pé obìnrin gan ò kì í ṣe problem ó wá fẹ́ máa play funny pẹ̀lú máa yẹn ó ti gbàgbé pọ́kùnrin ni ó ṣe discard wèrè ìdánù nìyẹn ìbínú yẹn ló mú solid kẹ́mi tó fi ń fìkanra mọ́ Odo Nation pé kàkà kéku má jẹ sèse àmà ìfà torí gbogbo wa náà jókòó pé kí ló ṣe solid kẹ́mi wọ́n ní ajá tó bá ń rí ni tó ń jùrù tó dédé rí ni tó ń gbó àtẹ̀mọ̀ pé torí pé wọ́n ti gbẹ́pọ̀n sá fún ṣe rí lórí nílé ayé èèyàn gbọ́dọ̀ wà careful kéèyàn má bàa gba ẹ̀ṣẹ̀ àwọn kan wà tó ń support solid kẹ́mi tó ní yes kò fún ọmọ yẹn ọmọ burúkú èmi náà wò pé all of a sudden you were with your cool tó bá tẹ̀ sọ pé o sínú team kankan you were cool with Dorcas right báwo ló ṣe máa insult Dorcas insult Odo Nation tó tún insult Godfather pé ẹpọn ẹ̀ wà lọ́wọ́ ẹ̀ èmi rò pé even that is too extreme mọ̀mọ́ àti Godfather gan tó ń jà gan at the end of the day gan mọ̀mọ́ ò sọ pé Godfather ẹpọn ẹ̀ wà so understand it's way it's not wípé mo tiẹ̀ fẹ́ báyàn jà torí pé at least you will have a point tó fẹ́ fi bá Odo jà you keep saying that wọ́n update fún ẹ there anybody tó update fún ẹ lórí gbogbo ìjà gan everybody ń jà did anybody even mention your name nobody even see you mọ̀mọ́ àtàwọn ọmọ ewúrẹ́ náà ń bá jà kò sẹ́nibọ̀dì tó rí ẹ mọ̀mọ́ àjọbíewé nìkan náà ń bá jà wọn ò tiẹ̀ rí anybody wọn ò rí ẹ wọn ò sọ̀rọ̀ ẹ wọn ò ṣe nǹkan kan ó dẹ̀ dédé gba náà jẹ torí pé o ti ní Godfather sínú tẹ́lẹ̀ torí pé wọ́n ti gbẹ́pọ̀n sá fún ẹ torí pé o ti rí pé ó ti pẹ́ tó ti ń wábi tó ti máa hit máa yàn torí pé the man see that olóṣó ni ẹ public toilet ni ẹ nǹkan ìjẹkù àwọn ọmọ gáràjì ni ẹ so o rí opportunity torí o kò lè come outside for that man like that o rí opportunity bó ṣe wá rí pé Dorcas is under attack ló wá lo opportunity yẹn láti máa attack Dorcas torí if you ask Dorcas today pé kí ni solid kẹ́mi ṣe kí ló ṣe fún solid kẹ́mi òun kò mọ̀ ṣebí the same Dorcas tó ti jáde pé ẹ̀yin Odo ẹ máa update fún solid kẹ́mi wọ́n lè update fún wọn do not do that o she even came outside to warn everybody even as at the time tí Dorcas warn everybody ṣé mò ń lọ from here to here tí mo fẹ́ wo update o they did not talk about you tó bá tẹ̀sán pé wọ́n update fún ẹ at least you will give us the benefit of doubt by posting the update tó ń bí ẹnu but Godfather did not talk about you Dorcas did not talk about you Ọmọlá did not talk Ade did not talk Mọ̀gbẹ́wọ́dí did not talk about you then who is now updating for you ó wá sásọ́ndà mọ̀mọ́ àjọbíewé pé ó fẹ́ fi yẹn ṣe shield pé so that by the time tó bá fi ìkanra pé wọ́n ti gbẹ́pọ̀n sá fún ẹ
Show more. Oh, they lose it, David Infinity no kò má fi ilẹ̀. You go, your body go tell you. Wàá ṣe èrè díẹ̀ no. I understand. My dear, I understand. So wá lọ fi mọ̀mọ́ ṣe cover up. Wípé tó bá lọ sásọ́dọ̀ wọn, wàá lè deal with David Infinity. Bó ṣe wù ẹ́ kó deal pẹ̀lú. This is a boyfriend and girlfriend fight. Kì í ṣe pé Dorcas ṣe anything láàrin bíbá. This is a fight between boyfriend. In fact, the only time Mama mentioned your name was once when she started our were on this social media. It was once. And she talked about you and Gbebody, and I keep telling you, you are not the targeted audience for Mama. Gbebody ni Mama fẹ́ kó di camp kúrò lọ́dọ̀ Dorcas. It wasn't you. She doesn't need you for anything. Even ìwọ gan fẹ́ wá use Mama nítorí pé torí free advert ló ṣe lọ bá Mama. Kán lè polówó ẹ̀ kó lè máa ta panda. Mama needed speaker tẹnu ẹ mú ṣamṣam Gbebody kò bẹ́ẹ̀ lẹ́rù ni. Ó dúró tán. Ìyálàyà ni Gbebody. Bẹ́ẹ̀ ni, I keep saying it. Gbebody ni màmá fẹ́ torí pé gbogbo àwọn spiritual yẹn tó wà lọ́dọ̀ màmá kí náà lè kò sọ̀rọ̀ lẹ́nu wọn járe. Ibò pàṣọ ọ̀rọ̀ gan-an pàṣọ màmá dún bí ọ̀sán yìí kò rinlẹ̀ tó bọ Gbebody movement ní ẹgbàgbé. Mama have seen Gbebody over the years. Bí Gbebody ṣe máa jáde tó máa defend mama with every action pọ̀ ẹgbàgbé pẹ̀lú ìlú pẹ̀lú gbogbo ẹ̀. We seen Gbebody over the years. Ọlọ́run kan tí ò bá ṣe pé jà ṣẹlẹ̀. I even think that Gbebody is with Mama than Dorcas. I didn't even know that she's more to Dorcas than Mama. I even think Gbebody is for Mama. The way over the years, the way she used to carry Mama matter for head. But you were not in the only most of gbogbo ìjà tí Solid Kemi jà gbogbo bó ṣe ń update wọn bá jà tó wẹ̀sìn torí pé ó fẹ́ bá Godfather jà torí pé boyfriend ìyẹn dẹ̀ jálẹ̀ nígbà téèyàn ẹ̀ ti rí pé olóṣó lọmọdé yìí àṣànà ni òbò àwọn ọmọ gáràjì àwọn onítìpà. It's my boss, it's my boss. We were born yesterday. Kò sí lọ́jà ní bọ́ọ̀sì wèrè kò ní dáa fún bọ́ọ̀sì mi tó wà. Bọ́ọ̀sì kí ni ìwọ báwo? MC máa bọ́ọ̀sì ẹ bó ṣe rí yẹn. MC tó ń sọ pé ó ń dún àwọn ìyàwó ọ̀rẹ́ ẹ̀ mọ́lé. Ló máa bọ́ọ̀sì wọ̀. Ó máa wá rí ẹkùn sọ́kọ́ kò sí nǹkan kan kò wá ní máa jẹṣẹ́. O rí body containers yín ni. Torí pé o ti Godfather sọ sí pé 2 weeks ago nígbà tí kinní ìṣẹ̀lẹ̀ àwọn pè ẹ́ pé ó tẹ̀ ti pẹ́ táwọn àti ẹ ti sọ̀rọ̀ á jẹ́ pé ìjà yẹn ti wà but you are bitter. Ó ní mò ń sọ fún Godfather pé one thing you have to understand is that bóyá ẹ ti fẹ́yàn mí ẹ ti ń date èèyàn mí ó ti wá gbọ́ ìkanra yẹn ló wá fi obìnrin ni wá we understand how this thing ìkanra tó fi jáde pé ẹpọn yín wà lọ́wọ́ ẹ̀ kì í ṣe pé kinní ó ti fẹ́ bá yín jà tipẹ́ kò mọ opportunity tó fi máa bá yín jà. Tó bá ti di òun bá yànjà tó bá ti lè lọ sexually ẹjọ́ ń dó why are you now denying to us Solid Kemi ṣe bóun ní Godfather ti confam ọ̀sìn pé ẹ fi ilẹ̀ tó bá sọ pé òun àti ẹ ò ní nǹkan kan papọ̀ ó kó òun ó kọ lọ torí pé o ti ní another boyfriend and you want to paint an image wípé bí òde ti parọ́ fún boyfriend ẹ pé kò sí nǹkan kan láàrin ìwọ àti Godfather àṣẹ ọmọdé yìí akọ̀wé máa àṣàrà ní gbogbo yìí o àṣàrà ní gbogbo yìí o ẹ̀ ń dán nǹkan wò behind the scene o behind the scene Ọlọ́run ló máa dúró èèyàn tó ti tògì sí ń sìn tí Godfather ọmọ ọlọ́mọ tó jápa pé Ọlọ́run máa jẹ ìwọ nǹkan àlejò nǹkan àjẹkù tọ́gà ẹ bá wá láti Nàìjà ọ̀dọ̀ ẹ náà máa bá sí ilé ẹ náà máa sùn nǹkan àlejò ní ẹ̀nà ṣe wọ́n fi ṣe àlejò nǹkan àlejò fún MC ni wọ́n fi ṣe nǹkan àlejò fún MC ni náà àkòdẹ sọkùnrin tó máa ríru kíní yẹn kì í tẹ́ ẹ ṣe wo Godfather tí ò ní jápa because o fẹ́ máa jẹun lé egún jẹun lé rorò nìyẹn àbí báwọn náà ṣe máa ń pòwe o fẹ́ jẹ́ńbí ìwọ nìkan odó ìwọ nìkan ewé ìwọ nìkan ọ̀dọ́ Lizzy ìwọ nìkan bíbà ìwọ nìkan ṣáà ní pínkiri nípa ọkùnrin náà ìwọ lọ́dọ̀ Godfather ó ní boyfriend ó tún ní Edo MC ó tún ó ti pọ̀ jù náà ẹ fi ṣàwọn díẹ̀ ó kọ́ ni Godfather ti confam ìwọ ló dẹ̀ bẹ̀rẹ̀ kínní yìí o torí initially nǹkan tó wà láàrin ìwà àti Godfather Dorcas gan mọ̀ kò mí ò rò pé anybody mọ̀ pé yín méjèèjì ẹjọ́ ṣe wọléwọlé and it was quiet and shaking all of a sudden torí pé orí pé the weight tí ọkùnrin yẹn fi jẹ́ ẹlẹ̀ ó dùn ẹ̀ gan nǹkan tó plan fún Godfather ó tí execute ẹ̀ kí má yẹn tó ferege ó dẹ̀ rí pé ó ti níyàn míì torí ẹ̀ ló ṣe fẹ́ feel pé wo kàkà kéegun má jẹ sèse ó wá lọ sásọ́ndà àwọn ọmọ ewé ó wá ń sọ̀kò
ìwọ tó máa pọ́ bó ẹ̀ wà ń ta ó ní ẹpọ̀n ọkùnrin wà ń ta ó rí páyé ẹ̀ ti bàjẹ́ ó wá sọ pé ẹ̀jọ́ dóra yín ẹpọ̀n ẹ̀dẹ̀ wà lọ́wọ́ ẹ̀ àzáò ẹ̀ẹ́dẹ̀jọ́ dóra yín ẹpọ̀n ẹ̀dẹ̀ wà lọ́wọ́ ẹ̀ ìwọ náà jọ́ọ̀jì ṣó ti rí pé ibi tó ti fẹ́ bà tèèyàn jẹ́ ó ló ti bà tara ẹ̀ jẹ́ àwọn náà sọ pé bó ẹ̀ náà àtọ́yún ẹ̀ pàǹdọ̀rọ̀ yẹn náà wà lọ gbàgbé ìwọ ló lọ kọjá ìyá rẹ̀ Solid Kemi kò sí nǹkan kò sí manipulation ti gbogbo kò sí update kò sí motivational speaking tẹ́ lè ṣe ìwọ ló kọjá ìyá rẹ̀ because if you had just kept your mouth shut ìjà yóò kàn ẹ́ náà if you had just kept your mouth shut ẹ ti wá fi tiyín báyìí ẹ ti fi lé Godfather sọ pé kẹ́nìbọ̀dì má pé nǹkan wà mediate is anything wọ́n tẹ̀tí ẹ̀ ti sọ fún wa pé wọ́n ti parí ìjà mọ̀mọ́ àti Godfather ní Amẹ́ríkà nígbà yìí wọ́n náà ti parí ìjà wọn méjèèjì àti ẹ̀ mọ̀ ṣáà sọ pé ara mọ̀mọ́ balẹ̀ ṣé ẹ̀ ṣáà fún mọ̀mọ́ ní dọ́gì because ara mọ̀mọ́ balẹ̀ díẹ̀ sínsìn nobody hates you Solid Kemi you are just a confused entity confusion ló ń bẹ sórí you are just paranoid kò séèyàn tó wá fún ẹ kò séèyàn tó tiẹ̀ fẹ́ wá fún ẹ you are being paranoid bó ṣe fáyìn tó yẹn mentally you are unstable yes bó ṣe fáyìn tó yẹn mentally you are not okay upstairs ó kàn fáyìn lójú ni ọpọlọ ẹ is gone is a goner òbògàn is a goner it's just packaging nìkan ni inside is rotten. Nobody is coming for you. Nobody is attacking you. In fact, àwọn èèyàn gan pọ́n ẹ lé pé ẹ jẹ́ kó dúró sí side. You know, ìpọ́nlé ni gbogbo àwọn èèyàn fún ẹ. Ṣé o rò pé àti sọ̀rọ̀ ló ní anybody lára ni? And you are denying that you have an affair. O tún parọ́. Ṣé o fi gbogbo àlébù òṣì náà ló kún ara ẹ? You cannot even own it up to yourself pé ìwọ àti Godfather ní nǹkan kan papọ̀. O tún parọ́. Ìwọ tó sọ pé o ní ẹ̀pọ̀n ọkùnrin dání. Ìgbà tó o mọ̀ pé ọkùnrin yẹn máa jáde ó máa sọ pé òbú ẹ náà wà lọ́wọ́ ó wá ń parọ́ pé ìwà àtọkùnrin yẹn ẹ̀jọ́ ní nǹkan kan papọ̀ báwo ló ṣe wá bó ṣe wá rí ẹpọ̀n ẹ̀ báwo ló ṣe rí ẹpọ̀n ẹ̀ yìí ask yourself now ibi tó ti fẹ́ bà tèèyàn jẹ́ pé máa bà tẹni jẹ́ ó wá lọ lúgọ sọ́ndà àwọn ewúrẹ́ wípé ibi báyìí máa ti máa sọ̀kò sí wọn sódà tó wọ́n fẹ́ attack mi àwọn ewúrẹ́ wọ́n máa dàbò bò mí wọ́n máa ṣí òdì mi àwọn yẹn tí ẹ̀ bóde báyìí kó lọ forí gbẹgba ni odó náà ń pè tó bá fọ́ odó mọ́ yàrá yẹ ẹ lórí ó ní yé lórí social media àwọn ewúrẹ́ tó lọ sá sọ́ndà àwọn tó lọ ń sá wá umbrella wọn ó lọ lúgọ ti ewúrẹ́ torí pé ó fẹ́ bá David Infinity jà èèyàn tí ò bẹ́ẹ̀ jà ọkùnrin ò bẹ́ẹ̀ jà kò sọ̀rọ̀ ẹ àṣírí ẹ tó tú yìí sí ṣebí torí pé ó fẹ́ tú àṣírí èèyàn kan làṣírí tiẹ̀ ṣe tú nǹkan tó ń pè ní karma nìyẹn instant karma ni karma tiẹ̀ dé lọ́wọ́lọ́wọ́ èèyàn tó ń jẹ́ṣẹ́ ẹ̀ báyìí gbogbo àṣírí ẹ̀ náà ẹni ẹgán máa sa ẹ̀dá ìpá olórí burúkú rẹ̀ bí ìṣá bí o ti parọ́ fẹ́ nìyẹn wọ́n á gbọ́ náà láti defend irọ́. How can you be so paranoid? Nobody is even coming for you. Kò tẹ̀sí anybody tó rí ẹ. Ojoojúmọ́ kan náà ń ṣe é fún mọ̀mọ́ ni mọ̀mọ́ tó lọ sábà ojoojúmọ́ kan náà ń ṣe kinní yẹn fún tójú ẹ̀ ń bó ni. Then who are you? Kí ló gbé dání o kì í ṣe síkà o kì í ṣe ṣó ṣé 60 minutes show yẹn náà ló fẹ́ o ò tẹ̀ tó wá mọ́ ṣòun ṣe náà. You have a problem. O jẹ́ lọ rí therapist. Solid Kemi, this your paranoia is too much. You're having an affair with somebody. You are having an affair with somebody. You denied it. O tún fi ṣé bíbélì kan ló fi ń búra tó tún ṣe pé. And you denied it. Èèyàn méjì ò kì í jẹ̀bi irọ́. Ìwọ fúnra ẹ ló jẹ́rẹ́ ẹlẹ́sẹ̀. Òun ni mo sọ pé Godfather ò lè parọ́ mọ́ ẹ pé àwọn àti ẹjọ́ ní nǹkan kan papọ̀. Number 2, ìwọ sọ pé o ní ẹpọ̀n ẹni ẹ dání. Báwo lo ṣe ní ẹpọ̀n yẹn tí ò bá ń ṣe pé ẹjọ́ ní nǹkan kan papọ̀? Number 3, nobody is coming to drag you. You are not a speaker. You are not in fracas. Àwọn ọmọ odò wọn ọbẹ ìyá tó ń ṣe èrè lójoojúmọ́ náà kọjú sí tó ń face. You hid there throwing sub to them. They were not answering you for a long time. Tó bá ti wá dá yín lóhùn ẹ máa sọ̀rọ̀ yín di victim. Ìwọ kọ́ ló kọ́kọ́ lọ tọ́nà wọ́rọ̀ ni. Ìwọ kọ́ nǹkan tó ń ṣe yẹn is it not pé o fẹ́ gbèjà mọ̀mọ́ yín ni. Ìwọ kọ́ ló lọ tọ́nà wọ́rọ̀ ni.
insulting Dorcas, saying I am not Ashana like Dorcas. Báwo ni Fomenia àbí kí ló pe òyìnbó rádaràdà tó kó síbẹ̀. Ìwọ ló lọ tọ́nà wọ́rọ̀ náà. Ìgbà tó ń tún sí tébù tán kò dẹ̀ tí ì ṣe ẹni ṣó ẹyọ kan péré láyé ẹ̀ ti bàjẹ́ báyìí o. Wọ́n dẹ̀ sọ pé ó pọ̀ ńlẹ̀ ẹ jọ̀ọ́ Godfather ẹ jọ̀ọ́ tẹ́ bá ti mọ̀ pé ẹ ṣe fracas mọ́ àbí ẹ sọ pé ẹ dá sí anything mọ́ ẹ jọ̀ọ́ ẹ má short ẹ má gàgì Dorcas ẹ jẹ́ kó gbé wa débẹ̀ ẹ jẹ́ kó káyọ̀ ọmọbìnrin ìbàjẹ́ díẹ̀ ẹ jọ̀ọ́ torí tó bá yẹ pé she has a way tó bá yẹ pé wọn ò tí ì dáná ó sì máa sọ̀sọ́kùsọ kọ̀kọ́kùkọ̀ lórí online. She started this update òun ló kọ́kọ́ bẹ̀rẹ̀ ó ti kọ more than 4 updates nsìn àwọn èèyàn dẹ̀ ń wo wọ́n dẹ̀ ń fi ilẹ̀ ó dẹ̀ increase ṣe rò pé ti ìbẹ̀rù ta ni ó rò pé wọ́n bẹ̀rù òun ni kò mọ̀ pé wọ́n kàn ń ka ìwọ ìyẹ́ wọ́n kàn fẹ́ kó kúnkún láàpò máa dànù. Your days are numbered. Nǹkan tó dó máa ń ṣe pé wọ́n kọ́kọ́ fi ẹlẹ̀ tó bá ti wá rìn ẹ̀ lára dáadáa tó ti wọ̀ ẹnu ẹ̀jẹ̀ ìgbà tó máa ju àtàkì lọ ẹ̀ wàá máa ṣa update káàkiri wàá máa reshare update àwọn èèyàn orí ẹ̀ burú. Wọ́n kàn fi ẹlẹ̀ wọ́n wú ẹ̀ you are taking them for granted ṣòro pé àwọn kan gbádùn bẹ́ẹ̀ yẹn ni wọ́n fi ẹlẹ̀ torí pé wọ́n fẹ́ kí ìyá yẹn dún ẹ̀ lára dáadáa ni in case tó o bá mọ̀ and mama will not save you she cannot even save herself don't talk of she can save you. Ó rí pé bó ṣe sá síbẹ̀ wọ́n sọ ẹ́ síta wọ́n jú ẹ̀ síta ta ló bá ẹ ṣe ṣóò kí ló kàn wọ́n di campaign yẹn náà wọ́n jú ẹ̀ síta kó lọ jẹ̀yà lọ́wọ́ odó mọ̀mọ́gàn ò jẹ̀yà ni. Olóṣì pussy palliative nǹkan tí mo rí ìtìjú láyé mi ni. How can you be so bad at betraying people? Níbi tó ti rò pé kò báyé David Infinity jẹ́ ṣáyé tiẹ̀ náà ò ti wá bàjẹ́ ńsìn. Níbi tó ti ń update fún Dorcas tí ò ṣe tí ò rẹ̀ tí ò sọ nǹkan kan bí about you rí ó rí pé ìgbà tọ́mọ yẹn tún ṣì ń ṣe show she still trying to ọlọ́mọ láìkí Dorcas mo respect Dorcas ó ṣì ń try láti má jẹ́ kọ́rọ̀ yẹn kó di yam pepper scatter orí ẹ̀ burú. Mo ní ó yẹ kí ti dá sọ́rọ̀ ẹ̀ bọ̀ tìgbà tí ìyá odó òkùnkùn sọ anything ní ẹ̀wọ́ ẹ fi ìyá odó lẹ́jàre sí tí ò ti dá sí ẹ fi sọ kẹ́mi ẹ fi sílẹ̀. Olóṣì pussy palliative aláyé bàjẹ́ àbí kán kun orí that is not beauty tí make up bá ti pọ̀ jù we cannot see you without anything téèyàn bá máa ṣe wake up fẹ́rẹ́fẹ́ ni wọ́n kùn sójú dúdú báyìí ni kí gbogbo ẹ ṣe yòyòyò báyìí kan ti bóra bó gbogbo ṣé bá tiẹ̀ bóra ṣe lè bó àárín ìtàn ni ṣe lè bò bó ní ṣe gbogbo ibẹ̀ máa dúdú your real colour ó máa wà ní òbò yín kò ṣeé bó wọ́n á bọ́ ọrùn wọ́n á bójú wọ́n wá ṣán make up mọ́jú pẹ̀lú filter àwọn olóṣì wọ́n á sọ pé àwọn fine ṣé nǹkan tó ń pè beauty nìyẹn tó bá bí ẹ̀dá ìwọ tú gbogbo ẹ̀ lẹ́ẹ̀ka rí àtọ́nu ẹ̀ tó ti dórókùn yẹn ó ṣí èrè àwọn olóògbé kò sẹ́nibọ̀dì tó ń rán yàrá jẹ́ anybody lórí social media bọ̀ ṣe orí victim tó fẹ́ claim yẹn mọ̀mọ́ gan mọ̀ pé olóńtọ́nà wọ́rọ̀ ni ó wà lọ́n sá sábẹ́ wọn victim tó fẹ́ claim yẹn gbogbo àwọn wèrè tó ń sọ pé ṣe rí ń sìn ṣó yẹ kó ṣe bẹ́ẹ̀ fún Solid-Kẹ́mi sórí yín ojú inú yín fọ́ ni nígbà tí Solid-Kẹ́mi yín update fún Dorcas àti Godfather did anybody say anything to them? Etí hypocrite ti bà ayé yín jẹ́ jù lórí social media òun kọ́ ló kọ́kọ́ bẹ̀rẹ̀ ni ẹ̀yin lẹ́ máa nàyàn ẹ̀yin lẹ́dẹ̀ máa sọ pé kò yẹ kẹ́ni yẹn ké just imagine ìgbà tí Solid-Kẹ́mi ń ju update ẹ̀ ṣe bá ṣe bí Godfather sọ pé àwọn ti pé 2 weeks ago àwọn sọ pé kó yé update fáwọn pípọ̀ yẹn mọ́ kó fi gbogbo ẹ̀ lẹ̀ kí ló kàn ìjà ewé àti ìjà odó báwo ló ṣe kàn ṣe bó sí nínú tíìmù kankan. If you have kept your mouth shut nobody will see you now. wọ́n rò pé ò ní jẹ́yà ó ní mò ń sọ pé sórí ọlọ́run tó sọ pé yà máa jẹ́ páṣírí ẹ̀ máa tú òun nìyẹn torí initially lómi ò rò pé Dorcas ti fẹ́ dẹ́ ẹ lóhùn bó dàbẹ́ ni pé o ti ń take advantage ẹ̀ pé Dorcas fẹ́ sọ̀rọ̀ sí ẹ ó ti rí àsìkíní fuck anybody níbi tó dé fuck all of you èèyàn tó bá máa dúró kó dúró èèyàn tó bá máa lọ kò ní dáa fún yín tẹ́ ẹ̀ bá lọ ta ló rí yín ta ló ràn yín báwo lẹ ṣe máa mú ọmọ yẹn tẹ́ máa subject ẹ̀ sí bully ẹ mọ ọmọ ọlọmọ ẹ ń subject ẹ sí bully tó bá retaliate ẹ máa kígbe pé àkílódé tó fi retaliate ẹ ṣí èrè ni ìwọ kọ́ ló ń pa àwọn ọmọ odó ní ọmọ ọ̀rọ̀ kí n rọ ọmọ ẹ̀
ìwọ kọ́ ló ń pa àwọn ọmọ odó lọ́mọ ọ̀ràn kan tó bá ju Dorcas lọ you have to respect her, she's a wife, she's a mother of 2 as well. ó bá ìkéré jù ẹ lọ tó bá fẹ́ kéèyàn respect ẹ ìwọ náà respect ẹni yẹn náà. ìwọ kọ́ ló ń pè wọ́n náà ọmọ òrònà kíran nínú donation. gbogbo àwọn èèyàn ojú wọn fọ́n gbogbo ìgbà yẹn tó bá ti wá retaliate tó ń dá padà fún yín ẹ máa sọ pé Dorcas burú Dorcas burú. nǹkan tẹ̀yìn ń ṣe sọmọ yẹn ṣó dáa ni ṣó wá fún yín ni ṣèbẹ́yìn lẹ kọ́kọ́ wá fún. If you come for her you are the victim, if she come for you you are still the victim. ẹ máa kọ́kọ́ ṣe nǹkan tó bá ti retaliate ẹ máa sọ pé ọmọ yẹn burú ṣó yẹ kó ṣe bẹ́ẹ̀. èyí tẹ́ ẹ gbádùn ó ní mo ti sọ pé Godfather àwọn girlfriend yín àtàwọn tó fẹ́ doyin mọ̀mọ́ fẹ́ doyin torí ẹ̀ ló ṣe ń ba yín dà ìkanra ẹ̀ náà fi lé Dorcas olórí burúkú tẹ dọ́ǹpù yìí òun náà kò dùn mọ́ nínú kò dùn mọ́ nínú nípa ẹ̀ ti dọ́ǹpù ìkanra yẹn ló fi mọ́ Dorcas ẹ̀ẹ́dẹ̀ máa lọ kẹ́ kó sì lọ ẹ jẹ́ àmọ́ àwọn tó kù bí tẹ́dẹ̀ ń lọ náà ẹ máa lọ tẹ́rí gbẹgba náà because wọ́n rán yín wọ́n send yín wọ́n máa kan yín lẹ́mì kan ẹ máa lọ tẹ́ḿbò mi ṣé wọ́n ti wá post ẹ̀ ń sìn èlò ló ti wá tà Solido ní pàǹdà èlò ló ti wá tà báyìí ṣé àwọn ibi tó sá lọ wọ́n ti wá post ẹ̀ àbọ̀ wọ́n rán ẹ̀ ìyẹn lẹ́lẹ́yà àwọn sọ pé àwọn ò sínú fracas àwọn ò sínú fracas gbogbo update tó ń ju yẹn fracas update kan ni ó jẹ́ kó rí pé o ẹ má fi nù wá àmọ́ jẹ o what you dish is what you will take confam kí tẹ́ ẹ ṣe ní stage tá a wà tí gbogbo ẹ̀ ti rẹ́ẹ̀dì lọ́wọ́ ẹ̀ tó bá dish ìjẹ́ ẹ̀ máa jẹ̀yà tán ó máa jẹ̀yà kú ni lórí social media ìjálá ìjẹ́ ẹ̀ máa kú ni èwo ni wèrè gan-an it's always Dorcas reaction ló máa ń bí gbogbo yín nú bọ̀ nǹkan tẹ̀yìn ń ṣe sí kó tó rí àtìbẹ̀yẹ̀ nǹkan. You insulted her, she did not answer. O tún wá mú Godfather. Ṣé Godfather ń ṣe fracas? Àbí Godfather? Ṣebí ìwà àti Godfather ti sọ̀rọ̀? Kí ló adé tó wá lọ kọ́ sórí page pé ẹ̀pọ̀n Godfather wà ń tà? Wá ní wọn ò ní sọ̀rọ̀. They defend each other. Ó rí pé Dorcas ò defend ara rẹ̀. Gbogbo nǹkan tó jẹ́ kó o ṣe sóun, ó fi ṣoṣo, ó fi para. Bọ̀ nǹkan tó ti ṣe sí Godfather ibẹ̀ ló ti kọjá ìyá rẹ̀. Ò bá ti mọ̀ kó ti short mouth ẹ̀. Ṣé o mọ̀ pàṣírí ẹ̀ náà máa tú? Olóṣì, pussy palliative. Olóbòrìn irun nǹkan àjẹkù àwọn ọmọ gáràjì it's my boss wọ́n wá mọ́tò ni wọ́n má wọ̀rì orí social media ẹ̀mí àfẹ́ ẹ̀bùn ṣe bí o lè control ẹnu ẹni nísìnyí ó ti red everywhere tá a bá ka ẹ mọ́ báyìí ó máa jẹ́ kó o gbé scripture síbẹ̀ wàá tún jẹ̀yà màá tún ṣe show fún ẹ lórí scripture ìwọ ni kọ́kọ́ ló ní wèrè sẹ́ ìwọ ni kankan ló wèrè la fi ń wo wèrè lórí social media àwọn tó bá yẹ pé o ti mọ̀ ni kó má dá sí nǹkan tí ó kàn kó o gbé scripture kó o fẹsẹ̀ bíbélì síbẹ̀ a máa sì wá fún ẹ pẹ̀lú ẹsẹ̀ bíbélì yẹn olórí burúkú